ẹ jọ gbogbo ojú tó ń wò mí torí pé wọ́n ní kì í dédé jà kì í dédé bínú bó ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ o bó ṣe máa ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o ẹ wo fídíò tí àfa olórí burúkú yìí ẹ wo fídíò tó ṣe ẹ wo ọ̀rọ̀ tó sọ ṣé ọ̀rọ̀ yìí ṣó bójú mu. gbogbo ibi tó bá ní agbára sí kó máa sáré káàkiri yóò parí láìpẹ́ yìí. ọlọ́wọ́n lálàá ṣe rẹ̀ làwọn àfáà ni wọ́n ń jánu bẹ́ẹ̀ni bá tiẹ̀ wá gbé ọ tó sì wíwọ́n ló wí a word take apology I'm very sorry kò ní dáa fún ọ. wọ́n bá ní òní nímọ̀ ó pò sí tẹ́ èkú ni. Amẹ́ríkà tí wọ́n ní kò sọ́lọ́hùn wọ́n ti bọ́ lọ́wọ́ nísìnyí. ọmọ tí bá mu ti wà látọ̀dọ̀ ọlọ́run ti wà ojú aburú tó rọ̀ Amẹ́ríkà yóò sọ sínú lẹ́yìn tọmọtọmọ. ọ̀nba pẹ́ẹ́dẹ́ẹ̀dì sọ̀rọ̀ ọ̀nà òfò you are very stupid. olórí gbogbo wa kódà bàbá pàdé ẹ̀ kódà bí èsà kírun bàbá pàdé ẹ̀ Islam ní apẹ̀rẹ̀lẹ̀ you are very stupid again. ó di méjì ọwọ́ ń yẹ̀yẹ́ àwọn àfáà ó ní wọ́n jagun wá àbọ̀kọ̀ jẹ wá lójú wọn ló ti daláwo tipẹ́tipẹ́ wọn ló ti daláwo tipẹ́tipẹ́ àwọn tó wá dàwọn ni òun náà ló padà wú ọ àbá àbọ̀gàfáàdì àwọn tí wọ́n rí Islam fi lánàá láwọn ọ̀gá ayé àwọn Awólọ́wọ̀ ni ilé ńlá ti bá tiwọn jẹ́. àáfà yìí sórí gbogbo ohun tó tọrọ fún Wàsíù Àyìndé yẹn gbogbo ohun tó yàn nípìn yẹn á jẹ́ tiẹ̀ á jẹ́ tàwọn ọmọ ẹ̀ á jẹ́ tàwọn ẹbí ẹ̀ á jẹ́ tiẹ̀ á jẹ́ tàwọn ọmọ ẹ̀ á jẹ́ tàwọn ẹbí ẹ̀ pátápátá ìwọ olórí burúkú àfà nìyẹn olórí burúkú àfà tó ṣe máa tọrọ àfà nìyẹn ṣé ọ̀rọ̀ ló sọ jáde lẹ́nu yẹn ṣọ́rọ̀ ló sọ jáde lẹ́nu yẹn ṣé lórí kéèyàn take apology Wàsíù Àyìndé ló nira ẹ̀ òun ló nira àrà tó bá òun ló lè fi ra ẹ̀ dá ok téèyàn bá sọ pé egúnlẹ̀ bàbá òun máa jọ tó bá sọ pé egúnlẹ̀ bàbá òun ò ní jó mọ́ ńkọ́ ṣọ́ máa múyàn sí ni ṣé Wàsíù Àyìndé wá kéré náà nú ayé ni tẹ̀bọ́n tí wọ́n wá sọ pé Wàsíù Àyìndé ó máa wálẹ̀ ó máa ṣe kíní kan ó dẹ̀ gbogbo ẹ̀yin àfọ́tẹ́ ń jáde tẹ́ ń bẹ̀rẹ̀ sí ní challenge tẹ́ bẹ̀rẹ̀ sí ní gbèsè pé èwo gan nínú yín gan ló lè gbé Wàsíù Àyìndé sáré tí wọ́n wá ń sọ̀rọ̀ ìwọ àfà lórí burúkú ìwọ aláyébàjẹ́ ìwọ wá ń sọ nínú ọ̀rọ̀ pé àwọn bàbá tiwa ìwọ wá sọ pé àwọn ọ̀gá yín tí wọ́n gbà fún ìsìlámù lọ́jọ́ kìíní àná wípé Ìlọrin láti bà tiwọn jẹ́ sọ̀rọ̀ nìyẹn ẹ gbọ́rọ̀ lẹ́nu àpọ̀dà Ìlọrin ilẹ̀ yìí ti bà ti Awólọ́wọ̀ jẹ́ ìwọ wá ń dárúkọ Awólọ́wọ̀ pé àwọn ọ̀gá yín tó yẹ Awólọ́wọ̀ tí ó gbà fún ìsìlámù ní àná Ìlọrin ilẹ̀ ti bà tiwọn jẹ́ Awólọ́wọ̀ tó jẹ́ bàbá tàwa ìwọ sọ pé ẹ̀yin dákunjọ mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ ṣé Awólọ́wọ̀ ni first person tó máa kọ́kọ́ ṣẹ̀wọ̀n Nàìjíríà ni sóhun ni first person tó máa kọ́kọ́ lọ sẹ́wọ̀n ni Ṣọbásanjọ́ ò lọ sẹ́wọ̀n ṣé Abíọ́lá ṣé kò ṣẹ̀wọ̀n dá mi lóhùn ṣé so tí ẹ̀ bá ti wá lọ sẹ́wọ̀n yẹn sì so ó ti lọ síbi tó yẹ pé ibi aburú ayé tó yẹ pé hellfire àbí tó bá ti lọ sẹ́wọ̀n èèyàn tó bá ti lọ sẹ́wọ̀n yẹn sì ó ti mì pé ó ti lọ sí iná jàǹdàmọ́ yín tó sọ pé wípé àwọn bàbá wa wípé Awólọ́wọ̀ Ìlọrin lẹ́ti bá mú èèyàn gidi kan jáde fún mi tó ní lárí bíi tAwólọ́wọ̀ ní gbogbo Ìlọrin yẹn tí tó ní lárí nínú olóṣèlú mú jáde fún mi tó ní lárí bíi ti Awólọ́wọ̀ mú jáde fún mi mú èèyàn gidi tó ní lárí nínú olórin ní Ìlọrin tó dàbí Wàsíù Àyìndé mú jáde fún mi kò lè dùn mí fún yín torí pé ẹni tí ò lóru ẹni kì í mọ iyì ẹni ẹsẹ̀ wo dẹ̀ l'Awólọ́wọ̀ sẹ́yìn torí pé Awólọ́wọ̀ sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ní ayé ìgbà kan tó sọ pé ó ní òun ò lè dọ̀bálẹ̀ fún Gàmbàrí kàkà kí òun dọ̀bálẹ̀ fún Gàmbàrí kí ó bá kọ̀ọ̀lá kó òun dọ̀bálẹ̀ fún Gàmbàrí kọ́lọ́hún kó pè òun sọ́dọ̀ òun ni Awólọ́wọ̀ fi ṣẹ̀wọ̀n o gbogbo ayé nǹkan tí Awólọ́wọ̀ fi ṣẹ̀wọ̀n nìyẹn o ṣe pé ohun tó bá wùyàn lèèyàn lè fẹnu ara ẹ̀ sọ kí ni tí pẹ̀lú yẹn gbogbo gbà yẹn dẹ̀rẹ̀ Sùlú Gàmbàrí ni Emir Ìlọrin gbà yẹn ni Awólọ́wọ̀ fi sọ pé òun ò lè dọ̀bálẹ̀ fún Gàmbàrí pé kàkà kóhun dọ̀bálẹ̀ fún Gàmbàrí tó bá kọ̀ọ̀lá kóhun dánwó ẹ̀wò kọ́lọ́hún kó pè òun sọ́dọ̀ lọ́fin ní kò gbà fún ìsìlámù kò ṣe kinní kan kò ṣe gbá kò ṣàwo ni Awólọ́wọ̀ fi lọ́ta o làwọn Àjẹ̀bú la fi lọ́ta ní ọwọ́ àwọn ará Ìlọrin o tí eléyìí wọ́n sọ pé àwọn tó jẹ́ ọ̀gá yín ni àwọn tó jẹ́ ọ̀gá yín tó gbà fún ìsìlámù tó ń sọ ó nífà ọ̀rọ̀ yẹn sí Wàsíù Àyìndé lẹ́yìn tó túmọ̀ sí pé ó ń kó àwọn Àjẹ̀bú papọ̀ wípé Ìlọrin láti bá tiwọn jẹ́ kí lẹ́ni Ìlọrin kí lẹ́ni kàrámọ̀ lẹ́ni ẹ̀ ní kankan mo challenge gbogbo ẹ̀yin Ìlọrin gbogbo ẹ̀yin àfà Ìlọrin kò sí tó gbú wá sí gbésáré ẹmu ẹ kì í ẹranko bí òrè rẹ pé ni àwọn lára àwọn ṣèkì tẹ́ ẹ̀ sáàdì tẹ́ lọ́n ṣe ànàkùnmílẹ̀ lọ́n ṣe Wàsíù Àyìndé á tún sọ wọ́n dì ojú olórí lásán lẹ fi ń wò á tún sọ wọ́n dì wà wítọ́ ìgbọ́ sọ pé Wàsíù Àyìndé ó ṣàwo tó bá ṣàwo awó ìgbé ó ṣàwo ẹgbẹ́ awo yẹn máa padà wo awo kọ́kọ́ ò lè wo nítorí pé awo tó ṣe gan awo yẹn gbé ìwọ tó ṣàwo
ìwọ tó sáwọ ọ̀hún kí ló fi lé ayé ẹ̀ dà mú wọrú Wàsíù Àyìndé wá nínú ìdílé ẹ aláyérún fún gbólóhùn tó sọ yẹn bá tiẹ̀ jẹ́ Olúwa Jésù ló máa jábàtà ẹ fọ́rọ̀ tó sọ yẹn ìwọ ń sọ pé òjò ìbínú Ọlọ́run tó rọ̀ l'Amẹ́ríkà ó máa rọ̀ sí ilé Wàsíù Àyìndé tọmọtọmọ ìwọ ń sọ bẹ́ẹ̀ gbogbo tó tọrọ yẹn kéèyàn dárúkọ tọmọtọmọ kí ló lè tó bẹ̀ lórí apology kò sí apology bẹ́ẹ̀ náà ni mo rí àfa kan náà lára àwọn ọmọ Ìdásàlátì nìyẹn náà sọ pé òun fún ní ọjọ́ 7 kó wá tọrọ gbèsè kó wá ṣe apology tí ó bá ṣe apology òun ò tí ì lè sọ nǹkan tó máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin àfa yẹn kàrámọ̀ ohun tó ẹ̀tọ́ lè máa ń pera yín ohun tí ẹ̀ tó lè máa ń pera yín after tí nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wàá kọ́yìn nǹkan yẹn ẹ̀ wá kọ́yìn ẹ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ti pẹ́ pé ọwọ́ ẹ̀yìn àfa ló wà lórí ẹ̀ ọwọ́ ẹ̀yìn àwọn oṣàwọ̀ àfa ti pẹ́ ni àwa bá wí àwa bẹ̀ lọ́n fún bẹ́ẹ̀ náà ni olórí burúkú àfa kan ìyẹn náà sọ pé ni àwọn yan nọ́fìlà kan fún ọba Ìṣẹ̀yìn olórí bú àfa kan ní Ìṣẹ̀yìn tó sọ pé ó ṣe fídíò ó ní àwọn nọ́fìlà kan wà nígbà tí ọba yẹn tí ó gbà fún ìsìlámù àwọn wá yan nọ́fìlà kan wà tí àwọn bàbá wọn yàn fún pé ibi tó ti ń jó lọ́wọ́ ní agbára ẹ̀ ló ti kọ́ kínní after election after tíṣẹ̀lẹ̀ lẹ́sẹ̀ wọn á máa kọ́ nǹkan yẹn mọ́ kínní ẹni àwọn nọ́fìlà yẹn lọ́wọ́ ẹni àwọn nákàlí yẹn lọ́wọ́ lẹ́ẹ̀ṣẹ̀ sàṣìta ní Ọlọ́run mo béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀ṣẹ̀ sàṣìta ní Ọlọ́run ló fi jẹ́ pé ọlọ́pàá lẹ fi lọ́wọ́ wa kiri ẹ̀yin ọ̀lẹ ọlọ́pàá kọ́ ni lágbára yín ni ọlọ́pàá kọ́ lágbára yín ni tó bá sọ̀ fún yín ẹ̀sà kùnà ní kémi ságùn alákọ̀dà ló sọ̀rọ̀ yìí bá a ṣẹ́gun mo tó gba gbásùn lọ yẹ èmi ẹranko burúkú ànìkàndáṣẹ mo dára mi lójú ọ̀nà spiritual tó bá bí ire ẹ̀yẹ́ má mọ́ ọlọ́pàá ẹ jẹ́ kájọ lo spiritual àwọn kájọ gbé dání tó bá sọ̀ fún yín ìwọ wá ń sọ ìwọ ń kọ́ àwọn àjẹ̀bú papọ̀ pé kíní ẹ ní àwọn nákàlí yẹn lọ́wọ́ ẹ ní àwọn nọ́fìlà yẹn lọ́wọ́ ní ẹ̀sà sí ọ̀rọ̀ Yorùbá lẹ́ẹ̀sà sọ̀rọ̀ Yorùbá tó jẹ́ pé ọlọ́pàá lẹ́sẹ̀ fi lọ́ọ́ mu ẹ̀ ṣe sàásì tó bá sùọ̀ fún yín ń tẹ́ gbé dání ẹ̀ tó bá sùọ̀ fún yín ẹ̀ ṣe sàásì ẹ̀ wá after tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ̀ ṣẹ̀ wá sọ pé kìíní ẹ̀ jáde kẹ́tẹ̀tẹ̀ sọ́jọ́ ti máa kú ẹ̀ jáde kẹ́ fún mi lọ́jọ́ kì í ṣe pé bọ́jọ́ tí nǹkan bá ṣẹ̀ wá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú lẹ́sẹ̀ máa sọ pé ọ̀rọ̀ tó sọ ní lára ṣẹ̀ wá sanáka lẹ́kọ̀ọ́ sí wọn ò bí ikú ẹ̀ tó gbé mi sáré wọn ò bí ikú fúlòdù tírẹ̀nì yín lójú ọ̀nà spiritual ẹ̀ lè gbé mi sáré mo fi ifá búra ifá tí mo nígbàgbọ́ nù ẹ̀ mo fi búra ẹ̀yin kẹ̀kẹ́ ẹ wá sọ pé Wàsíù ẹ̀mú ẹ̀kì ẹranko bí òrẹ̀lẹ̀ pé ni nígbà tá a ṣe fídíò àwọn oníṣẹ̀ṣe kì í ṣe pé bóyá support yẹ sọ pé ohun tí Wàsíù Àyìndé ṣe sọ pé ó da kí ló dé kódà lórí ọ̀rọ̀ yìí mo dìde ṣe fídíò ẹ lọ sí péjì mi Prophet Anaconda Ibrah Ṣẹ́gun wà ẹ lọ sí péjì mi mo dìde ṣe fídíò pé mo jẹ́ kó yé kí n Wàsíù Àyìndé pé ohun tó ṣe ó kù díẹ̀ káàtó kódà mi ìtọ́jú pé bí àwọn ojú oníṣẹ̀ṣe èmi kọ́ nídìí mọ̀ pé ohun tó ṣe ó kù díẹ̀ káàtó kódà kan máa kọ́ náà wà yóò ń pè ní Evangelist Adéfáìwò Ẹlẹ́sìn babaláwo ni òun náà ṣe fídíò òun náà jẹ́ kó yé kí n Wàsíù Àyìndé pé ohun tó ṣe ó kù díẹ̀ káàtó arákùnrin àṣà Yorùbá tó ní péjì àṣà Yorùbá òun náà ṣe fídíò ó jẹ́ kí Wàsíù Àyìndé náà mọ̀ pé ohun tó ṣe ó kù díẹ̀ káàtó kì í ṣe pé bóyá àwọn oníṣẹ̀ṣe kì í ṣe pé bóyá a support wọn fún nǹkan tó ṣe torí pé a mọ̀ pé ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni torí pé nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ẹ ó lè ṣẹlẹ̀ sí àwọn bàbá tiwa náà bó tẹ̀ jẹ́ pé àwọn bàbá tiwa wọn ò kí ń rìn àrè òṣìṣẹ́ yìí rìn lẹ́sẹ̀ àwọn ò kí ń rìn so ṣùgbọ́n ẹni tó ti kù kò tí ì mọ̀rúkú tí ó máa pa òun ṣé àbí ìgbà tó yẹn rẹ sọ pé òun ò tọrọ apology ṣé dandan is it by force ṣé dandan ni kì í ṣe dandan ókè ìgbà tí Portable tó gba pásítọ̀ kan létí pásítọ̀ mélòó lẹ́yìn rí tó sinmi lórí mídíà bẹ́ẹ̀ ṣe sinmi káàkiri tó ń sọ pé kó wá tọrọ apology pásítọ̀ mélòó alẹ́sìn Islam ò má àlàáfíà wà ẹ̀sìn Islam kò má àlàáfíà wá sí Nàìjíríà kò má àlàáfíà wá ṣé dandan ni olóṣì àfa yìí yẹn wá ó wá ń gbé àwọn ọmọ Wàsíù Àyìndé ṣépè ó wá bẹ̀rẹ̀ sí ní gbé Wàsíù Àyìndé ṣépè ó wá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọmọ ẹ̀ ṣépè ṣé àwọn ọmọ Wàsíù Àyìndé ló sọ pé kí Wàsíù Àyìndé sọ̀rọ̀ pé wọ́n ganu sí ni wọ́n ganu sí ṣé àwọn àfa yìí náà wọ́n lọ ganu síbẹ̀ ni ẹ̀ka iye ṣé wọn lọ ganu síbẹ̀ ni kí wọn lọ ganu síbẹ̀ sọ́parọ́ mọ́ wọn ni èwo wà ní wèrè tó wá dogun ní ogun elépè tó bá ya ẹ wá bẹ̀rẹ̀ sí máa lérí tí kí kankan kó má ṣe aláìṣẹlẹ̀ ẹ sáré máa lérí ẹ ṣe nǹkan ó máa parun ni ẹ̀yin ní kùndí ẹ̀yin ní sọ́nísọ́ní kùndí kọ̀ tí n kò ní sọ́nísọ́ní kọ̀ ẹ mọ Sọ̀ní Àlì tó ń ṣe tíátà Sọ̀ní Adé lẹ máa rí kì í ṣe sọ́nísọ́ní ẹ lọ take time o àfa yìí lọ take time gidi mi ní sọ jù bẹ́ẹ̀ lọ lákọ̀ọ́lẹ̀ mi wà bí ara o ara kìí ṣẹgbẹ́ ìbọn Anaconda ló sọ̀rọ̀ lákọ̀ọ́dẹ̀ mo wà bí ara mo dúró digbí èmi ẹranko burúkú ànìkàndájẹ́ lákọ̀ọ́ mo wà bí ara orúkọ tèmi ni Prophet Anaconda Ibrah Ṣẹ́gun wà ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe àgbèwà o ire o.